bàbá Mohbad lè pe ẹjọ́ tako ìdájọ́ tó tú Naira Marley àti Sam Larry sílẹ̀. ilé-ẹjọ́ ló sọ bẹ́ẹ̀. ilé-ẹjọ́ gíga kan tó wà ní Ìkẹjà nílùú Èkó ó mà ti sọ pé ọ̀gbẹ́ni Joseph Aloba, ìyẹn bàbá tó bí olórin tàkasúfèé tó di olóògbé Mohbad, ó lè pe ẹjọ́ tako ìdájọ́ tó ní Naira Marley kò mọ̀ lọ́wọ́ nínú ikú ọmọ rẹ̀. adájọ́ Táíwò Ọlátòkun ọmọ ló mọ̀ pàṣẹ náà ní ìlú Èkó pé Joseph Aloba lè pe ẹjọ́ tako ìdájọ́ tó mọ̀ tú afurasí náà sílẹ̀ ṣáájú. bàbá Mohbad sọ wípé ìdájọ́ tó tú Naira Marley sílẹ̀ lórí ipa tó mọ̀ kó nínú ikú ọmọ òun kò mọ̀ tẹ́ òun lọ́rùn rárá. yàtọ̀ sí Naira Marley, bàbá Mohbad mà tún ní kò mọ̀ bá òfin mu bí wọ́n ṣe tú Samson Balógun tí ọ̀pọ̀ mọ̀ sí Sam Larry, Owódùnní Ibrahim tí ọ̀pọ̀ mọ̀ sí Prime Boy àti Péré Babátúndé sílẹ̀ o, lẹ́yìn tí ilé-ẹjọ́ náà máa gbọ́ àwíjàre agbẹjọ́rò ọ̀gbẹ́ni Aloba, ìyẹn Wahab Shittu San. ó ní ọkùnrin náà ó lè pe ẹjọ́ tako ìtúsílẹ̀ àwọn afurasí ọ̀hún. ilé-ẹjọ́ ti wá sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2025 yìí. nínú ìwé tó wà níwájú ilé-ẹjọ́ o, bàbá Mohbad mà sọ pé ìgbẹ́jọ́ tó tú àwọn èèyàn náà sílẹ̀ kò mọ̀ fún gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn láǹfààní láti wá sọ tẹnu wọn. ó wá fi kọ́rọ̀ wọn wípé ìtúsílẹ̀ àwọn afurasí ọ̀hún ó mà tako èsì àyẹ̀wò òkú ọmọ òun tí wọ́n sì ń retí o. nínú àlàyé rẹ̀ ó ní gbogbo àwọn tó lè tan ìmọ́lẹ̀ sí irúfẹ́ ikú tó pa ọmọ òun ó ní wọ́n mà ti tú sílẹ̀ náà. ọkùnrin náà ó ti wá ṣèlérí pé òun kò mọ̀ ní sinmi àyàfi tí àṣírí gbogbo àwọn tó lọ́wọ́ nínú ikú ọmọ òun tó bá tú tí wọ́n sì jẹ ìyà tó tọ́ sí wọn lábẹ́ òfin. ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 ó ní Mohbad mọ̀ kílẹ̀ ayé yìí pọ́dìgbà ó ṣe. bàbá rẹ̀ ó kọ́kọ́ sin òkú rẹ̀ àmọ́ wọ́n mọ̀ wú òkú náà lẹ́yìn ọ̀pọ̀ awuyewuye lórí ayélujára kí ọlọ́pàá tó bẹ̀rẹ̀ ìwádìí. bàbá Mohbad mọ̀ ti ń pariwo báyìí pé òun ò rí dájú pé gbogbo àwọn èèyàn tó lọ́wọ́ nínú ikú ọmọ òun làṣírí wọn máa tú tí wọ́n sì fi ojú báyìí tí wọ́n fi wìn náà òfin o. kí Ọlọ́ọ̀bá Elédùmarè kó má jẹ́ àfojúsùn kọ́ àwọn ọmọ wa o. àdúrà gba Olúwa Tóyìn ló ń káròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa o. kẹ́ wá bá tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. àbúrò oníṣẹ́ nìkan kan wa a kù sí mi òpin ọ̀sẹ̀.